ẹ káàárọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo mi àbí láti máa gbọ́ mi kétékété. Mo appreciate ẹ̀yin èèyàn púpọ̀ jù. Ọlọ́run òkúkú ní dá gbogbo wa láàmú. Ẹ wò ó. Ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí. Ó ti dójú ẹ̀. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ láìkí kẹ́ ẹ máa fún alẹ́ pè á kí yín o. Ẹ̀yin tẹ́ sì nífẹ̀ẹ́ wa unconditionally tẹ́ ń fún wa ládùúrà náà àtúnkí yín. Kò sí nǹkan tó wà láyé tí máa ń gbé ẹni fọ́mọ ọlọ́mọ lépè kó náà máa retí ọjọ́ tí wọ́n wu àkàrà búùkà ìpè fọ́mọ tó bí. Tá a bá ṣàtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń jọ́ kínní àná kì í ṣe fún bá méjì kọ́ torí ipá àjọmọ Yorùbá ni. Àmọ́ dá mi lójú wípé ká ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ṣe ń tọ́tọ́ àti ń tọ́yẹ ni ó ṣeé ṣe ká má gbèpè. Àmọ́ nígbà tí wọn àti ṣe ń tọ́tọ́ tí wọn ò sì ṣe ń tọ́yẹ gbogbo èpè yòówù tó bá dé àfi ká máa ṣe kí ni àfi ká máa fara gbà á. Olórí burúkú pọ̀ nínú àwọn èèyàn. Ìran méjì ní í wò wá. Olórí burúkú èèyàn pẹ̀lú olóríire. Tá a bá wá tó ní ká tún categorize àwọn méjèèjì ká tún ṣàlàyé èèyàn tí tó ń bẹ lábẹ́ àwọn méjèèjì náà ó tún gùn. Ìgbà tí mo jáde láyà àjẹjọ́ tí mo ké gbàjarè wípé ìjọba Bọ́lá Ahmed Tinubu ìjọba àkàgbà ni. Àwọn kan náà ò tiẹ̀ tún wo wọn tiẹ̀ tún bẹ̀bẹ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè náà ni. Nínú àwọn òṣèré tó gbajúgbajà nílẹ̀ Yorùbá Ọláìyá Igwe náà bọ́ta gbangba wọ́n láwọn tọrọ àforíjìn wọ́n sì sọ ìdí pàtàkì táwọn fi bọ́ ara àwọn sí òhò ní bíìchì láti ṣàdúrà fún Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ló jà wọ́n gbogbo èèyàn náà lọ́wọ́ rí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti já wa kulẹ̀ ó ti já wa nítàn mọ́. Ìdí rèé tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá fún wa lépè àgbà bẹ́ẹ̀. Ahmed àmọ̀ ṣọ̀ṣe. Òjò ń payọ̀ inú òrì ń dùn. Òrì ti gbàgbé pé bójò bá dá òrùn ọ̀ràn. Ẹ wò ó. Ìbànújẹ́ tó gorí ẹ̀mí tèmi ò lè tó tẹ̀yìn tẹ̀ ń fún mi lépè. Because èèyàn ò lè sọ wípé òun regret gbogbo actions èèyàn ni lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mò ń regret lọ́wọ́lọ́wọ́. Ilẹ̀kùn mọ́jà lé mọ́jà ó dé ibì kan náà ni ó já sí. A ti tẹsẹ̀ bẹ́lẹ̀ yìí ná. Wọ́n ní ọ̀yẹ́ ká kígbe òtútù àmọ́ òtútù a ti ń kígbe toró òtútù ti fẹ́ pa wá. Rice ti di 72,000 per bag. Cement 7,800 naira sẹ́ẹ̀fì akọ́lé láyé ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa fún yín ní nǹkan mẹ́rin tá a gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ gbèpè. Àwọn àfáà tó jáde tán ṣakùránì lọ́tún lósì àwọn gẹ́gẹ́ ti ń complain. Nǹkan àkọ́kọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí wọn lákòókò tó pọ̀. Mo fẹ́ kẹ́yìn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní fún mi lépè torí èpè yẹn ní ń jẹ́ kí ni ní ń jẹ́ bí energy fún mi tẹ́mi náà fi mọ̀ wípé àtúnṣe gbọ́dọ̀ wá. Ohun àkọ́kọ́ ẹ lọ rèé ṣí bọ́dà. Ẹ jẹ́ kí wọ́n kóúnjẹ wọlé láti bòmíì lọ́pọ̀ yanturu. Èyí ń tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí ṣe mọ̀ bóyá yóò délẹ̀ ni. Ẹ jẹ́ kí wọ́n kóúnjẹ wọlé lọ́pọ̀ yanturu ẹ ṣí bọ́dà. Ẹ
ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa dá epo padà sí iye tá à ń rà tẹ́lẹ̀ ẹ jẹ́ á máa rà ní 250 naira á bínú sí ká máa rí 500 naira fi ra bíi 3 litres á ní bínú àmọ́ 600 650 670 tọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀ ní kúre èmi gbà kọ́ dalẹ̀ ní mí olórí burúkú ní mọ̀dàlẹ̀ olófò èèyàn ní mọ́tẹ̀ èmi gbà àmọ́ kí ni wọ́ ọ̀dàtà ọ̀dẹ̀ amukun mẹ́kọ aláìní làákàyè ẹ̀dá. ó mà ṣe o Aṣíwájú Bọ́lá Ahmed lọ́fàá tí àwọn ọ̀pọ̀lọ́ tí ọ̀lẹ́yìn ṣe ń ṣàgìrì sí ìyàn lá torí pé kálá ti ṣe ń tọ́jà gan ṣe ni kálá ti hùwà gẹ́gẹ́ bá a ṣe nígbàgbọ́ nù wọn àní máa dojúkọ rú níta ń dojúkọ yìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwa la sì kó ọ̀pọ̀ nǹkan yìí àwa la kó bára Yorùbá gbogbo wa tá a sọ̀pọ́ọ̀tì yín tá a fún yín láti ní àtìlẹ́yìn gbogbo wa gan lẹ́ni èpè èmi ò sọ pé ń wèé sẹ́ni èpè gbogbo èpè yòówù tẹ́ ẹ̀ bá máa ṣáà ní mo fara mọ́ ọmọ ọ̀sán ní kó pọ́npọ́ báyà ẹ̀ ọmọ ọ̀sán bàbá wa President Bola Ahmed Tinubu ló ti ń kó pọ́npọ́ bá wa àìṣe dáadáa ara ayé nìyí wọ́n sì ní mú ní rántí ará ọ̀run Umar Musa Yar'Adua ọ̀run rẹ̀ o ó mà ṣe o. bẹ́ẹ̀yẹn bá pera rẹ̀ ní ustaasu tó jẹ́ wípé olórí burúkú ló bá yà nínú ayé ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ pé ustaasu òfò ló jẹ́. kò sẹ́dá tí e ṣe ní èpè kò sì sẹ́dá tí e ṣe ní àdúrà àmọ́ ìjìjà ìwọ wò gbèsè ayé rẹ wò ọmọ bọ́yá ní èpè ní àtàyẹmọlẹ́kẹ̀yà ọmọ Ọlọ́run nìkan ló mẹni tó mọ́ Ọlọ́run nìkan ló mẹni tó pé. a ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ẹ béèbú ẹnu yín gbà á àrà tó bá wù yín ni kẹ́ ẹ dá. àìṣe dáadáa ará ayé ní mú ní rántí ará ọ̀run. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ń tó tọ́ àti ń tó yẹ ni ẹ wò ó kò ní sẹ́ni tá a ṣépè àìṣe dáadáa wọn ìlú mú èpè wá adẹ̀ ń fara gbà á aláfara gbà á èmi gbà. nǹkan kẹta Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ ṣe ètò ààbò ẹjọ́ lọ rè é gbópọn ní kíákíá tẹ́ ẹ̀ bá fẹ́ rí ìbínú ran Yorùbá. A betrayer calling someone a betrayer. Olórí burúkú ara yín tẹ́ ẹ ṣe pọ̀ Peter Obi náà lẹ kàmpéènì fún èwo wá làbùrọ̀ máa kanra àìtàmájẹ́ torí ò fẹ́ yé mi gan ṣé ìlarapá kàmpéènì fún Bọ́lá Ahmed Tinubu ó wọlé bàbá òṣìṣẹ́ dáadáa ṣé ní ń dùn yín ni àbí pé Peter Obi ò wọlé àbí pé ẹ̀ka yọ lórí burúkú ẹ̀dá because tí n bá fi lè bọ́ta tí mo ní pé gbogbo ẹ̀bí gbogbo èpè gbogbo nǹkan yòówù dá ẹ bá wí mo gbà mọ́ra torí wípé kí ni mo deserve ẹ̀ látàrí pé kí ni mo campaign f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọn kan bá tún wá ní kíní kan ló ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ ọ̀ ń jẹnu rẹ̀ ń yà ni ìwọ máa sórí ibú kẹ̀mí ọmọ dán sí àjọ wà ń bẹ̀ náà ni àjọ ń ra gàrí ní 1000 per Congo ni àjọ ń rà ní kángun ọ̀kángun sẹ́nìkan ju kankan jẹ́nìkan lọ akúwárápá lọ́kángun sólódù tó máa rè. so ọ̀pọ̀ ìpè tá ẹ̀ ń ṣe àwa gé mọ̀ pé fún wa lépè ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe pé ẹ̀yìn tí wọ́n fi dómi ẹlòmíì ní kọ̀mọ̀jẹ̀pẹ̀ lọ ẹlòmíì ìgò jìnnú ilé yóò fọmọ ẹ̀ lépè kí wàá ní ẹlòmíì ọwọ́ wò pé kí lèyàn wà máa bínú sí látàrí pé ó ṣe pé a ní gbogbo ìpè tó fẹ́ ṣẹ́ àgbà Tinubu lọ́fàá. tí Tinubu Bọ́lá Ahmed Tinubu ká ní bó ṣe débẹ̀ ló ní ráìsì ó di 5,000 naira epo ó di 35,000 naira per litre ní gbogbo ẹ̀yin elépè gbogbo ẹ̀yin bìtìrẹ́yà kò sẹ́ni tí ó sọ̀rọ̀ àmọ́ torí pé bàbá yìí náà kàn ń pò òyìn ràyìn bí iṣẹ́ abábà ní ńlọ́fọ̀rọ̀.
ẹlòmíì sì rèé ẹja tá a lọ rèé jẹ tá a jẹ lábújá ní dùn bó bá sì fẹ́ jẹja ìwọ náà lè la àbújá ọlọ́jẹ́ náà. ìgbà tí wọ́n bá ń kọ́ ọ̀fù gbémi la àbújá ń jọ́ kínní àná òun ò sì sọ pé kí ìyá àti bàbá rẹ̀ kan tì ọmọ bí wọ́n tì mí mọ́. so tí bá wá sọ kí nǹkan bá wá ṣẹlẹ̀ why don't you just kẹ́ ẹ ní ọpọlọ kẹ́ ẹ ní làákàyè téèyàn fi máa ń gbọ́rọ̀ kẹ́ ẹ wá jẹ́ àjọ wò wípé báwo la ṣe lè ṣe ọ̀nà wo la fi lè ṣe tẹ́ẹ̀rín ó fi pẹ̀ kẹ́ ẹ mùtúmù wá padà èmi lèmi gba èpè mo gba bléèmù àní ojú àtúkọ̀kọ̀ ìwọ tó ń ranjú tó ń wu tó ń sọ tí ọ̀lẹ́ ọ̀sọ́ jẹ́ àtúkọ̀kọ̀ rẹ wò. ẹlòmíì ò tí ì jẹun nínú ilé rẹ̀ ó léèyàn kan alátẹnujẹ bá ń bí léèrè jẹ́ mọ́ dágbó ilé bàbá ńlá kú bàbá rẹ̀ tọrọ owó rí. kò sí ní tẹ́ ẹ lè fi ṣe fẹ́lòmíì ẹ ti mọ̀ wípé olórí burúkú lọ́lọ́nkalẹ̀ dẹ́lòmíì nínú ayé àrọ̀ òrọ̀ fẹ́ni ayé rẹ̀ ti bàjẹ́ kẹ́ ẹ pàwọ́ wọ́rọ̀ wà jù bẹ́ẹ̀ lọ ní tó wáyé tó wórí burúkú rẹ̀ wá ṣe yẹn náà la máa ṣe. alẹ́ mi wá sọ fún yín sẹ́ pé àtèpè àti gbogbo ẹ̀ èmi gbà á. aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu ló kélé yìí bá wa a sì gbà á. àti gbẹ́nu sọ́ọ̀n àti gbẹ́nu wáìn gbogbo ẹ̀ṣẹ̀ mo gbà á. ẹ kúkú kọ́ wa ká tó jáde ká tó máa dìfẹ́ǹdì pé Bọ́lá Ahmed Tinubu ò ṣe dáadáa kí wọ́n lọ fẹ́ para rẹ lé lórí kí lọ fẹ́ kú lé lórí kí làdánwò bá ọ lé lórí kí ni ìdààmú bá ẹ lé lórí tí ò bá yí ọ bí ò bá yí ọ kọ́ ọ mọ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ èé lójútì àjogúnbá ni kì í sàlọ́rẹ̀ kọ́ kó máa pè mí ṣépè lórí social media ìwọ lọ lẹ́nu rẹ̀ béwúrẹ́ bá ti fojú ẹ̀yìn á fèpè félépè ni. rèé owó rèé ibi èmi ní tọrọ kọ́bọ̀ ilé yìí lọ nẹ alẹ́ ní tí ò nírú ẹ̀ lọ́wọ́ àti fẹ́ jà fún ìwọ ká wá ranjú wèrè torí pé o wà nílùú èbó ìlú èbó tó ẹ pé ò ní múre bọ̀ Adéyẹmí ò lè múre bọ̀. lórí ibú èèyàn bá léèyàn kan ò lójútì jọ kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìtìjú kíni pa campaign fún Bọ́lá Ahmed Tinubu kò wá ṣe dáadáa nígbà tó wọlé tán a sì tún jáde pé bàbá ẹ̀ ṣe dáadáa mélòó nú yín ló lè ṣe ìwọ tó o bá lè ṣe bọ́tà wọ́n sọ gbangba pé ní tí mò ń ṣe yìí o lè ṣe. wọ́n mẹ́lòmíì dé police station rí i. I went to DSS custody. Ó ní iye ọjọ́ tá a lò nínú àjálẹ̀ sókè wà ní. Ẹ ṣe yọ lórí burúkú lẹ́dàá báyìí. Ẹ ló lè ọ̀sá. Ẹni ó da tọwọ́ ẹ lẹ̀ ọ́ dà á lẹ̀. Kí lẹ tún fẹ́ kó ṣe? Olórí ìmúlẹ̀kọ̀ tó dẹ́gbẹ̀. Ẹni àdánù. Ẹni òfò owú bẹ́ǹtù bíi ráìsì bí àpò rẹ̀ sí kòtónú ní wèrè ṣe wú ò ní múre bọ̀ àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́ ọba gbígba ọmọ ìkan ò ní dúró sí ọ Adéyẹmí mo ti ń ṣọ́ ọ ti pẹ́ mo wà áfítà rẹ ti pẹ́ gbogbo àyín tẹ́ ń wò mí ẹ̀ ní fojú sunkún ọmọ. Ayọ̀mídé òye fáwí kókó bọ̀dálẹ̀ ó kálukú gbúrò ara wọn lọ́wọ́ tá a wà yìí because kò sẹ́ni tí ò dé bá béèyàn kan bá ní tí ń bẹ́ńlẹ̀ yóò dé bá òun ó ń parọ́ ni tá a bá wá jáde tá a sọ́mọ̀ encourage
tá a jáde pé bí nǹkan ṣe ń lọ yìí ọ̀dà tí wọ́n kan sì wà lórí ipò lórí burúkú náà sì ní ọ́ tó o sì ń ṣépè tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe jọ kí ló fẹ́ gbà ń bẹ̀ náà. O ti fún mi lépè yes lẹ́yìn èpè yẹn kí ló ti wá gbà. ẹ jẹ́ àjọ panupọ̀ ká kọ́ńtọ́ yẹ akọ̀ ẹ̀ ń ṣépè. ẹgbẹ̀rún èpè tá a bá ṣẹ́ kò dí Tinubu lọ́wọ́ àfi kájọ gbárùkù tí kájọ kígbàjarè fún pé bàbá yìí ṣe dáadáa ni. Owó yọmí ọlápọ̀sí má dá ẹni lóhùn jàre wèrè pọ̀nú àwọn èèyàn. A sọ wípé àníṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀bá wá ojútùú sí ìdààmú tá à ń kojú lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn làwọn yanṣẹ́ lódì àwọn stúdẹ̀ǹtì aláàmà bẹ̀rẹ̀ mass protest ìwọ kan wá jókòó sórí social media òun ṣépè sórí páyé rẹ ti bàjẹ́ beyond your control. ayé ti bàjẹ́ beyond control now in tá n pariwo fún tẹ́lẹ̀ ìgbà tá n pariwo Yorùbá nation gan tá n pariwo Yorùbá nation lójú méjèèjì ìwọ mélòó yín ló ṣiṣẹ́ tó mi ńlẹ̀ Yorùbá. ìwọ tó o bá ṣe wàhálà tó mi lásìkò ìgbà náà o ṣe bọ́ọ̀ta kó o kórí burúkú rẹ sọ́hún. ìgbà tá n lọ inú igbó pẹ̀lú olóyè Sunday Ìgbòho inú ilé lọ̀pọ̀ yín wà fẹ́ ń jàmàlà. ìgbà tá tí àti lè máa pè Ìgbòho gan fúnra wọn tẹ́ ń pè wọ́n lóríṣiríṣi ó kọ látàrí wípé wọ́n tọrọ àforíjìn kí wàá ní kírun wa yóò ṣe. kí wàá ló fẹ́ dùn àwa sí. you keep on shouting betrayal. I betray your great grandfather. betrayal yìí náà lẹ pa Akíntọ́lá ẹ pawó lọ́wọ́ gan náà betrayal ẹ pé Moshood ká ṣe máa wọ Abíọ́lá betrayal táwa ní èéṣẹ́ betrayal ntẹ́lá betray lé lórí náà là ń pariwo lé lórí ọ̀wá tán yọkọlú ni we are all in this together bóyá wà nílùú èbó àbọ̀ wà níbi tó wà bàbá ń bọ̀ wá láti ìlú èbó tán bá jí ọgbẹ́ are you not in it? níjó ní ìtí mò ń sọ wípé kò sí bí àjòjì ṣe fẹ́ mọ bí tá a sìnkú bá lé lé sí àwọn èèyàn ní kí ni mò ń sọ ajínigbé kankan tí ń bẹ nílẹ̀ Yorùbá tí ọ̀lọ́wọ́ ọmọ Yorùbá nù òsì. bẹ́ẹ̀ bá ní your days are numbers lọ́rẹ̀ẹ́ wò ó lè má lu ọjọ́ méje láyé ọmọ Ìbàdàn ni mí èṣù là ń bọ́ ńlé wa tí ẹ bá ṣe pé oyè olórí burúkú ṣe mú kí mo gbé bákú bàbá rẹ̀ á ní kọ́ ló ń pa ọ́rẹ́ tìrantìran bí mo ṣe kéwú náà ni mo tún ń ṣoògùn mo ń ṣèyálà ìyá ògùn babalá darí pásápápá babalá darí sọ̀rọ̀ kó ìrókò àkó ọmọ ní inú gbọ́ni gbígbẹ́ dúró sí títútù fi wọ́wé bàbá ní my days are numbered gbogbo òran rẹ lọ́lọ́run wipe out gbogbo yìí náà lẹ́sọ̀ pàǹpá pẹ̀ láwọn ajínigbé ẹni ó jọba gbé dá lọ́rẹ̀ẹ́ pọ́ bá dànù lẹ́kìtì Yorùbá ní olówó Fẹlá àbí ṣé Fúlàní ní ń jólówó Fẹlá ṣé Ìgbò ní ń jólówó Fẹlá sáwùsá ní ń jólówó Fẹlá sí èyí sì ràn Yorùbá ni ẹ jí ọba gbé wọn pọba ń pa ẹ̀sìn àní ẹ jẹ́ gbogbo owó jọ jígìrì káwá solution sínú ibi tá a bára wa yìí káwá solution síbi tá a bára wa yìí ẹ wá gbẹ́nu orí burúkú kalẹ̀ you betray Sunday Igboho look at the idiot Igboho ló sọ fún wọn betray àwọn nǹkan tí òye yín tó yẹ kẹ́ ẹ gbọ́pọlọ yín kalẹ̀ nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ kúkú lọ́pọlọ ẹlòmíì tó jóbìnrin nù yín gan wọ́n ẹ̀sẹ̀ ń júwe ibi tí wọ́n fokọ́ sí lára rẹ̀ ni èyí tó jọkùnrin wọ́n ẹ̀sẹ̀ ń sọ fún ni pé oníkóró pọ̀n lábẹ́ ẹ̀ kí n lọ́pọlọ ni Kùránì gan ni afọlọ́hátà akínúnà ẹ̀ lọ́pọlọ. Bola Ahmed Tinubu don't let them distract me from what I'm saying. Ṣe dáadáa ìjọba àárẹ̀ ògùn yìí ìjọba àárẹ̀ ṣèjọba tẹ̀yàn fi ń tọrọ ìjọba ṣe dáadáa gbogbo tá à ń fojú rí gbogbo èpè tá à ń gbà yìí náà torí yín náà mọ̀ tiẹ̀ ní torí yín ńlá ṣe ń gbèpè
àtakó tọ́bánu ẹ̀dá àtẹ̀ntí ò ní tọ́ àtẹ̀ntí ò kó tọ́bánu torí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà wọ́n ṣe bú wa. Ayọ̀mídé, I need to read it at times. You need to reply those fools. Ìní máa ń mú prógráàmù dùn. Ó gbọ́dọ̀ lè fún wọn lésì díẹ̀díẹ̀ bí òtí ẹ̀jú kọ́ bá ń kúrú lọ. Ìyá Adéyẹmí tó wú bẹ́ǹdẹ̀ yẹn ó máa jí làárọ̀ ó máa bá send voice note èpè sí mi. Ṣéjà olóyè Sunday Ìgbòho ló ń gbè mí àbí nǹkan kan ẹja tá a lọ rèé jẹ l'Ábùjá ní dùn ọ́. Ẹja tá a lọ jẹ l'Ábùjá gẹ ní ìsìn àwa gẹ ti rí ní bakọ́ sàn rẹ̀. Èmi gẹ́gẹ́ fúnra ara mi ti blame ara mi kí wọ́n á ní tiẹ̀ tó fẹ́ kú. Nígbà kan kọ̀fù sí mi lọ́wọ́ l'Ábùjá jọ nítorí Ọlọ́run sọ celebrate rẹ̀ tó bó ṣe ń celebrate pé mo jẹja. So kọ́mẹ̀ntì lé lórí tó bó ṣe ń kọ́mẹ̀ntì lórí pé mo jẹja. Torí mi ò wá mọ tẹ́jà ń fi ṣe yín. Ọ̀dà ẹja tá a wá jẹ ní ìsìn ló wá ní mọ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún Bọ́lá Ahmed Tinubu pé ìjọba rí ọ̀dà. Ọlátúnbọ̀ tún Sàláù tó bá yẹ pọ́ ọmọdé ni ọ́ wọ́kú ni tó bá ṣe pàgbà ni ọ́ ò ní gbọ́ gbogbo àwọn tó bí ọ ò ní jèrè ẹ̀. I'm ready for you, enough is enough. Kill zera. Táyọ̀ Oṣòdì ó ní owó ti tán owó wèrè owó ní owó bẹ̀bẹ̀ sọ mọ́ bí mo ti ń ṣiṣẹ́ báyìí ni ilé owó ni mo wà báyìí ilé tèyí ti ń làágùn daily money ni mo ń pa báyìí mọ́ ni daily money transportation sector ó ní mo wà ibi tí mo ti ń pa ọlọ́mọ pàlájà Abdulwasi tọ̀mí wá ọmọlẹ́wà ibi mo ti ń gbowó ojúmọ́ bó ṣe rí mi ìrí tó rí mi ọjọ́ tẹ́lẹ̀bi ẹ̀yin olórí burúkú ọmọ ìran kíran tẹ́ pé ta ní ẹlòmíì gan kí ló ń ṣe yín Adéníyì Táyọ̀ thanks jáde. Ibrahim Ìlọrí ká ló sì mọ̀ mí ni yé ń júwe bí mò ń gbé fún ọ ọkọ̀ ni ó pa ọ́ tàwọn tó ní ọ ọkọ̀ ni ó pa ọ́ àtàwọn tó ní ọ mo tún sọ bọ́ bá bí gba ọmọ ìkan ò ní dúró sí ọ. I want to reply them. I have my reasons for replying them. Olórí ibùmọ̀ ló ń fẹ́ Adéyẹmí tiẹ̀ ti bàjẹ́ bí sẹ́ẹ̀lú èbú ọ̀bà pé ọmọ ọbọ̀ ká gbà ọ́ sí kọ̀ǹdọ́tọ̀ ń bàdàn ọmọ sí kọ̀ǹdọ́tọ̀. Ẹ kàn sọ prógráàmù mi di kọ́mẹ́dì wọn lọ́ọ̀lẹ̀ torí mo rí pé olórí burúkú pọ̀ nù àwọn èèyàn. Bọ́lá Ahmed Tinubu ó wo wèrè tí ó pọ̀ ara wèrè tó yọ tọ́jú rèé. Ibi tó o bá wà ibi tó o bá ti ń ṣiṣẹ́ tó ń rí 70,000 per day téèyàn kan wá níyà ń jẹ ọ́ ni póòlù ó lọ ni generator ni mo tà yìí a very big generator for cry out loud. Àmọ́ ojú tọ̀rẹ́ rẹ ojú òtí ọ ìwọ gángan ló lójú tí gbogbo nǹkan t'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí ó ń kó ìtìjú bá èmi because I know what I face. Bàbá ẹ dá epo padà síbi 250 naira 200 ẹ jẹ́ á máa répo rà kó wálẹ̀. Ẹ jẹ́ á máa rí epo rà képo wálẹ̀ ẹ ṣí bọ́dà ẹ jẹ́ kí ìrẹsì ọ wọlé ìrẹsì di 72 naira ẹ jọ ń torí Ọlọ́run kí ló àfẹ́ ti gàrí tàbí wọ́n ń ra bọ́ gàrí kan ní 1000 naira. Ìwọ wèrè kan sì jókòó sórí social media ó sì ń gbèbú tí ìbá ipá yé rẹ ti bàjẹ́ beyond control tó ò ní mọ̀lẹ́bí Nàìjíríà ni.
onímọ̀lẹ́bí Nàìjíríà nítorí pé báyìí sọ ìkẹyìn gan wa máa ní kọ́lọ́ ọmọ ṣàánú o bó o láyé fẹ́ ṣe o bó o ọ̀nà wo lágbègbà o bàbá yìí ń kó ìnira bá wa ẹjẹ́ àjọ kégbàjarì sétí wọn kán lè mọ̀ wípé ìnira wà bàbá borí social media ò níṣẹ́ olówó wà ń lu èbó wà ń kọ kàntàn 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 sọ ma pé jókòó tèmi yìí ni mo ṣe jókòó yìí tí mo dedicate time mi yìí láti pariwo lé bàbá lórí ọ́fíìsì mi ń bi tí wọ́n bá ń gbé kalẹ̀ sí owó wọlé owó wọlé. ṣẹ́rí ní tó wá dùn mí ni wípé wèrè kan ìní mú igba èèyàn ya wèrè what wèrè kan báyìí ìní máa ń mú igba èèyàn ya wèrè worú bọ́ọ̀ Super Eagles tá a wò rí i pé tá a bá ti ń wo bọ́ọ̀ lọ tá a bá ti wà excited ìgbà tí wọ́n ń gba penalty tí opponent fẹ́ gba èèyàn kan lọ́kọ́ bẹ̀rẹ̀ over the net rí i pé gbogbo wa náà ó gbé ni bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn kan ò ní ọpọlọ. tẹ́rí kábíyèsí rẹ̀ ọlọ́run ọ̀dà kéèyàn máa rìn kọ́ máa yán kàìnkàìn ìran méjì nìran Yorùbá tó rán wa níṣẹ́ ńgbà tá à ń ṣiṣẹ́ fúnran Yorùbá mo sọ̀rọ̀ yíjọ́ kan nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tó lóye Sunday Igboho ṣe apology recently mo sọ̀rọ̀ yẹn n tó dẹ̀ jẹ́ kí n sọ ni wípé ìyá bàbá yìí kú ó fẹ́ wá sí ìyá ẹ̀ ó wá apologize lọ́wọ́ gbogbo ẹni tó tí wọn bá máa bínú kẹ́ni ẹlẹ́ni lè wá sí ìyá ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ sí ní ọ̀dàlẹ̀ ní ó ti ṣe igbá kan ni ó ti ṣàwo kan ni mọ́ ọ̀lẹ́sẹ̀ mi sí màá wá máa bínú. dàmísù ṣe ìgbà tá à ń ṣe yẹn lẹ fẹ́ràn wa ìgbà tá à ṣe mọ́ ìfẹ́ yẹn ti lọ let's just forget the word ẹ̀yìn ọ̀dàlẹ̀ ní kíní kan ní igbá kan ní. ìfẹ́ tá a fádìẹ ló ń jẹ lójoojúmọ́ kò ní á mọ́ pa kò ní á mọ́ jẹ́ ní tá à ń ṣe nìyẹn. àwa ti bẹ̀yìn láìmọye ìgbà a ti rọ̀ yín láìmọye ìgbà a ti tù yín láìmọye ìgbà ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí lẹ tún fẹ́. kí ni nǹkan náà ẹ tún fẹ́. torí kò tiẹ̀ wá yé mi à ń sọ̀rọ̀ pé ìran Yorùbá náà ti darapọ̀ máwọn tí ń jí ìyàn gbé how do we fish them out? báwo la ṣe fẹ́ yọ kàńdá kúrò nínú rẹsì ojókòó sórí social media ń ṣe pé báwo la ṣe fẹ́ yọ kàńdá kúrò nínú rẹsì sọ̀rọ̀ pé pè rẹ̀ da nǹkan kan ni àwọn kan wà tán jẹ́ aborídèpẹ̀nù ìgbà tí wọ́n kó bẹ̀rẹ̀ ìgbà kan àwọn kankan láti lọ́ọ̀dí Ògún àwọn ti bá Ògún ibi tí mo ti bẹ̀rù Ọlọ́run ìgbà tá a bẹ̀rẹ̀ tá a ń gẹ́gẹ́ lọ́ọ̀dí Ògún ṣépè fáre ọ̀nà kákàfò ṣépè fún gbá ṣépè fáwọn ẹjọ́ nítorí Ọlọ́run sáwọn Ògún sùn ní they know what they were doing. nǹkan tó o bá ṣe ń ṣe àbòsí ó jèrè àbòsí nítorí o bá ṣe ní ìlànà tọ́tọ́ wàláhì tàláhì mo fi ọba tó ní mi búra kò sí báwọn èèyàn ṣe lè máa sọ àìdá tó Ọlọ́run tó máa gbé ọ lékè ni. I apologize at the time I'm supposed to do. èmi náà mo bọ́ tá ń gbà yẹn pé tọ́ o Bọ́lá Ahmed Tinubu o pírẹ́sídẹ́ǹtì a sì rí wípé ìjọba yìí ń fara ni wá adẹ̀ tó ń pariwo ẹjọ́ nítorí Ọlọ́run kí wá lórí fífọ́ ń bẹ̀ kí lórí fífọ́ ìwọ lè ṣe báyìí lọ sí bí Èkìtì lọ sóńdó ń bi tán Fúlàní táwọn ajínigbé ti ń ṣọṣẹ́ kéèjì àjọ lọ rè kojú wọn ẹlòmíì tí ò ní ataare tí ọmọ ní kò sóògùn tó wọn ò ní èyí jẹ́ gbogbo wọ́wọ́ ká kọjú síbì kan náà kájọ wá solution sí àdánwò tá a fèsì
kọ̀kàn mi wàá lẹ́bí kan àbí méjì ní Nàìjíríà. Ọ̀dà tẹ́mi bá ní pé nítorí pé mò ń rí owó lójoojúmọ́ tí n bá ní tá à ń fèsì yìí kọ̀ọ̀kan mi ẹjọ́ torí Ọlọ́run owó tí mo ní yẹn sẹ́yìn ní fi ra rẹ̀ sí ni ṣé mi fi ra petrol ni ṣé mi fi ra ọ̀pọ̀ nǹkan ni ẹlòmíì ní Tinubu ti gbówó fún ẹlòmíì ní Tinubu ti gbówó sí ẹtì ẹjọ́ nítorí Ọlọ́run tí èyí bá ṣe wípé àìnírò rí ẹlòmíì náà ò pé tí èyàn lè gbówó lọ́wọ́ wọn kó o tún bọ́ tàbá ìkọ́ sọ̀rọ̀ èmi ọmọ màlúù eléèrè sórí àwọn nǹkan míì wà téèyàn gbọ́dọ̀ ṣe tí máa ń bá ẹ ṣiṣẹ́ tí máa fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ tí máa fẹ́ wà pẹ̀lú ẹ I won't be after your money so that yín lè sọ̀rọ̀ sí ọ ọmọ Ìbàdàn ní mi ọmọ Jàbá. I'm a member of Aṣíwájú bloggers so yẹ kí n lè jókòó pé mò ń complain pé ìjọba ò dáa ni torí pé mi ò ní kíníkíní kankan ní náà tó bá fún mi lọ́wọ́ bring out your receipt mi ò yó ń tòótọ́ àmì bí ọ̀pá nítorí ló ń fa àwọn alálùbáríkà èèyàn èètì mi alájẹ ìrájí ká sí bàṣẹkún lówó ẹ̀mí Ìgbòho gán tó jẹ́ bàbá wa ní bá pè ní ìsìn pé májàsọ́lá àdìsọ́ máa dé ẹ̀mọ́ fún lówó yóò fún mi náà ẹjọ́ nítorí Ọlọ́run what are you now saying ṣe mọ ibi tí gbogbo wa ti ń bá gbèsè ayé bọ̀ ẹ mọ̀ náà ẹ mọ ibi tá a ti ń bá a bọ̀. Tí nǹkan bá wá ṣẹlẹ̀ it can happen to anybody ẹ má bínú o báyìí ká sa o báyìí ká wò di o Bíbélì gan sọ náà Kùránì náà sọ náà Tinubu ló sì délé yìí lẹ́yìn ló jẹ́ pé òtún pọ̀ aláàsì gbà á Wàsíù Àyìndé lórí gbogbo wa everywhere lòun lọ àwa ò tiẹ̀ kọjá bí a lọ táàkàn ní ẹ bá dìbò fún Tinubu a dẹ̀ rí wípé a ti bá ìjákulẹ̀ pàdé a dẹ̀ tó ń pariwo lé bàbá yìí náà lórí wípé ìjọba rẹ̀ ní àlá ṣe àtúnṣe ìwọ kádà tó wá ń ṣépè jọ nítorí Ọlọ́run kí lè pè rẹ dà. Adéyẹmí Ayọ̀mídé you can just leave him please I know him very well he knows I know him just leave him torí tí ń dùn yọ padà sọ so kí wá ní now let me leave it gẹ́gẹ́ báyọ̀mídé ti sọ mo respect Ayọ̀mídé pọ̀ happy birthday to Aṣàbí Ṣadọ́là ọmọ bíbí inú olóyè Sunday Àdìsá ọmọ adéyẹmọ when I say mo nífẹ̀ẹ́ àwọn ọmọ gbogbo ọmọ tó lóye Sunday Ìgbòho Ṣàbí pátápátá mo fẹ́ràn láì yọ ẹnìkan lẹ̀ but you must have favourites Àṣàbí Ronaldo ikú ò ní gba ìkankan ní gbogbo ọmọ tó lóye Sunday Ìgbòho bí lọ́wọ́ wọn I love them unconditional mo nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn bàbá àwọn òṣèmí ìyá àwọn òṣèmí ìyá wọn sì wà ní olólùfẹ́ mi jùlọ ẹ̀yìn tó fẹ́ràn mi tán yányán Mr. Adérọ́pọ̀ Adéyẹmọ ó fẹ́ràn mi tán yányán kí wọ́n á ní wait now kí ni wọ́n wá fẹ́ para ẹ̀ fún náà just tell me ikú kí lọ fẹ́ kú ná láì tọ́jọ́ kí làdánwò tó fèsì ẹ̀ bàbá ń bàbá nu kọ́ wálé kọ́ wá sòkú ìyá rẹ̀ ìràdúrà gbogbo wa. ó kí gbogbo ẹni Ọlọ́run dá lọ́nà tó mọ́ tá ń ṣìṣe tó mọ́ tá ń hùwà tó mọ́. ẹ dákun ààrẹ Buhari ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ gangan tẹ́lẹ̀ Ṣítù Múyìwá yìí ṣé ò sí ẹ̀sùn kọ rẹ̀ nú àwọn tí wọ́n tán kàtàn ni wọ́n ń jiyàn gbé they are all foolish capital letter lẹ́ẹ̀fi kọ foolishness ẹlòmíì àgọ̀ ẹlòmíì
capital letter lẹ́ẹ̀kọ́. Anyway, I have nothing to say to fools. I communicate with the knowledgeable ones. Àwọn tán lọ́pọlọ. You flag, tí ẹ bàjẹ́. You do anything, èsì èrè, sẹ́ni wá rí ro ní. Ẹ̀yin mẹ́rin náà lẹ ya wèrè lórí social media lẹ ń kọ́mẹ̀ntì tí mò ń rí yín. The Super Eagles of Nigeria, ẹmúnú wa dùn, Ọlọ́run amúnú yín dùn, because that is the only source of joy. Fún gbogbo wa tá a bá kàn rẹ́rìn, we are suffering and smiling. We are suffering and smiling. Ayomide, I will fight you. Oh, don't beg them. Oh yeah, let's try it. Flag the program. And you're dead. Engineer, if you want to. Oh yeah, flag. Ẹ rò pé àwọn device tí dádì yín jẹ́ ń lò kù tẹ́ bá ti rówó ra fóònù 5,000 naira tẹ́ bá fi kámẹ́rà ara yé lè ní lò ní. Ẹ ti ya wèrè. Flag, let me see you. Flag. Go to YouTube, flag. Ṣàngó ni ọ̀pá yín tìran. A ní wípé mo ní bí kò lé ọ̀pá ni, tò ní ò lè pa ní. Ẹ̀yin náà worú bàbá olófẹ́ láyẹn ẹni táwọn èèyàn máa tí wọ́n ń pè lẹ́ni ire láwùjọ láìsí mọ̀ wípé òun ni agbódegbà fún àwọn ajínigbé lẹ́kìtì. Ó kọ́lé tó dáa, ń jáde sílùú, ó ń donate owó níbi functions tó bá pè sí. Àwọn àfáà ń ṣàdúrà fún, pásítọ̀ ń ṣàdúrà fún, oníṣẹ̀ṣe ń ṣàdúrà fún. Látàrí wípé wọ́n rò pé ń ṣe dáadáa. Láì mọ̀ wípé owó ẹkún ní ná. Wọ́n pa ọba méjì nípa ẹ̀sìn. Wọ́n jí àwọn ọmọ iléèwé gbé. Ṣé yìí ò tó nǹkan tó tó àpérò fún wa ni? Ṣé yìí ò tó nǹkan tó yẹ kí gbogbo wa jọ rò wípé báwo la ṣe fẹ́ ṣe kàńdá ti wà nínú rẹ̀ sí kì í ṣe gbogbo èèyàn tí ń náwó yànfùyànfù lówó rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Ṣé ẹ̀ watch ni? Ẹ̀ watch. Àwọn ajínigbé wọ́n ti wá wọ́pọ̀ nílẹ̀ Yorùbá tó báyìí. Ẹ lọ sí òpópónà Lagos Ìbàdàn express road. Wọ́n àbí mi dá ilé ní ọ̀nà Iléṣàbò ilé lọ gbogbo ọ̀nà ẹbẹ̀ ń báyìí. Ògbómọ̀ṣọ́ road àǹkù yẹn kì í sì ṣe páyé kankan ò ṣe wá, àwa Yorùbá là ń ṣera wa. Àwa kí là ń ṣera wa? Àwa Yorùbá, báwo ni Yorùbá ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní Haúsá àti ìran yòókù láti máa jíyàn gbé, láti máa jí ọmọ ìyá rẹ̀ Yorùbá gbé, láti máa gbẹ̀mí ọba aládé torí pé kíni? Torí wípé àwọn ọba yìí ṣe ìpàdé lórí wípé báwo làwọn ṣe fẹ́ ṣe táwọn fi ní at least a little security outfit tó máa security outlet tó máa ṣe kíni táwọn àwọn inú igbó yẹn máa fish out àwọn ajínigbé. Bọ̀ torí wípé Olóńfẹ́ láyìí náà wà ó lórí ọ̀fẹ́ àti jókòó ti lọ́balọ́ba láti ní information yẹn, wọ́n lọ rèé double cross àwọn ọba, wọn gbẹ̀mí wọn. Àríyẹn rò. Ṣékù ilé kọ́ ní ń pa wá, ṣékù òde ni. Ẹ wo gbogbo àwọn tó kó ní ìsìn pé wọ́n lọ́wọ́ ń bẹ̀. Ẹ jọ nítorí Ọlọ́run, 100 tribe mélòó ló wà ń bẹ̀? Other tribe mélòó ló wà ń bẹ̀? Ẹ fún wa ní state police. President Bola Ahmed Tinubu. Àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ní kíákíá nìyẹn. Ẹ lákòókò mọ́. Àwọn tá a kì yín lánàá àti ń gbé yín ṣépè lónìí sẹ́gbọ́n báwọn àáfàá ń sọ. Àwọn àáfàá tó ka Kùránì fún yín lórí awọ. Àwọn àáfàá tó ka Kùránì fún yín lórí awọ sẹ́rí gbàngàn ti ń làmẹ́ǹtì léyìí tó túmọ̀ sí wípé kò sẹ́ni tí ọ̀kan ẹni bá lásìkò tiẹ̀ tí fi ń kọ̀kọ́ kúkọ lórí Facebook ẹ ti mọ̀ pé ń tọ́wọ́ yìí wá sí i.
nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí operation fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe operation túláàsì tọ́dọ̀ star lọ́wọ́ bàbá ńlá kú bàbá rẹ̀ àwọn onífẹ̀ẹ́ wa ó ṣe é wọ́n máa ń ṣe é wọ́n gba star rí wọ́n máa ń bá mi kọ́ bẹ́ẹ̀ ní sẹ́ni làwọn àfi ń jẹun. A bag of rice 72,000 per bag 50 kg. àwa wí tàwí omi yà lè mọ̀ ń jẹ́ Abe White because he said we should remember you this guy name. àwa wí tàwí ẹ wá lẹ fẹ́ kó oúnjẹ bọ́ta ẹ̀yìnkẹ́nìkan ẹjọ́ nítorí ọlọ oúnjẹ tẹ́ ẹ bá kó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báwo ló ṣe fẹ́ kan èmi tí mo wà nínú ìgbèríko báwo ló ṣe fẹ́ reduce the price ní gbogbo ọjà gbogbo ẹ ṣí bọ́dà ẹ jẹ́ kí àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti ṣe kéde láti kó oúnjẹ wọlé láti ra ọjà wọlé ẹ gbọ́ alternative sí dọ́là ẹ jẹ́ kí dọ́là crash. eléyìí tún lọ́mọ yálé àlómi yálé mọ̀ ń jẹ́ mo sọ pé lómi ọ̀padà sọ ti ń dùn Peter Obi tó dìbò fún tó campaign fún tí ò wọlé shouldn't be my home problem. ṣèbí ẹ̀ tẹ́mi ṣe wàhálà tí mo campaign fún ìní sórí ibú mò ń gbé sépè yìí. àbí tẹ́ bá tiẹ̀ á lè yẹn gbowó yes ẹ jẹ́ àgbà ẹni náà bá ti jẹ dòdò ẹnu èyí ò ní tó dòdò ẹ̀yìn dòdò náà láti gbà làwa wá bọ́ta là ń sọ̀rọ̀ ẹ̀yìn ìwọ náà wàá tra irú ẹ̀ ajòyìn lọ ní gbogbo ọ̀nà o ò lè bọ́mọ Ìbàdàn tayò kọ́ jẹ́ àfi bọ́mọ Ìbàdàn ń bá yọ̀dẹ̀ tí n bá ń bá ọ ṣe láyé ń fi ààyè àti bá ọjà sílẹ̀. nígbà mo lọ́dọ̀ àwọn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ńgbẹ̀ election ó láwọn nǹkan tá a jọ sọ tí ò ní ṣe mọ́tò owó ó ní tán ṣàdéhùn páwọn ó ṣe tá à tí ì rí èmi sì ti ń sọ mọ̀ ń challenge yín so many times you can bring your findings bring out your record mi alẹ́ o ibi yẹn tiẹ̀ ti fún un lówó rè o gbogbo ń tẹ̀sán láti jẹ́ iná kọjá pọ́n jẹjà lábùjá bí n bá jẹjà lábùjá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣèbí wọ́n ti fáńkọ̀pù náà gbé mi lábùjá. àbí ọ̀rọ̀ Yorùbá nation tá a gbé dání ńgbà náà amọ̀yé àwa dáálẹ̀ wọn olóyè Sunday Igboho èmi Lady K Ọpẹ́yẹmí ọmọ yẹn ń bẹ nílùú Germany nsìn Ọpẹ́yẹmí Táíwò àwa bíi 14 so ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ tó kàn mí ní ìgbáyé gbádùn àwọn tá a parọ́ fún pé Tinubu ó ṣe dáadáa táàrí nǹkan kan tí dáadáa wọn ò dáa torí rọ́lá pàǹgbà náà pé Tinubu ó ṣe dáadáa mo lè sọ pé rọ́ ni torí wípé àǹtísídẹ̀ǹtì Tinubu la wò tá a mọ̀ pé wọ́n kàn ń pò yìí ni pé wọ́n máa pò yìí ni bí wọ́n bá dé bẹ́ẹ̀ torí náà ń kọ́ Bọ́lá Ahmed Tinubu àkórìíra àjọba yín o àmọ́ ìṣèjọba yín is anti-masses kò síná kò sépo òpópónà ò dáa kò sí security educational kìíní wa ò dáa ẹjọ́ nítorí Ọlọ́run yàtọ̀ sí Nations Cup tá à ń gbá lọ́wọ́ kí ni nǹkan àwúrí kí ni nǹkan àdùnnú fún àmà Nàìjíríà. ẹni bá mọ nǹkan àdùnnú náà fọmọ Nàìjíríà yàtọ̀ sí Nations Cup tọmọ Nàìjíríà kan fi lè jí lónìí nísìn tí ó ní God bless Tinubu ẹ sọ fún mi. wàláì kò sí
àpẹtí ọba jí tí ó tún ṣépè fún Tinubu dànù. èèyàn bímọ méjì ń gba 20,000 níbi títí ń ṣe gateman lóṣù. ẹ má gbàgbé pówó yìí náà ní gbà tẹ́lẹ̀ tí ń tó jẹ tí ń tó mu, tí tó ń rí tí tó ń bu nǹkan mu. bàbá Tinubu débẹ̀ tán tandi la ní ọmọ jó wàláì tí tandi ó wá kọjá bẹ́ẹ̀. ojú tó lówó tí ò rí nǹkan kan fi ṣe. ayé ìgbà kan lọ́lọ́rí ibú mi ò pè láti diaspora ẹ lọ mo lè bú agi ń bọ́ fámílì ẹ. ẹ pé ọ sọ bẹ́ẹ̀ ní ìsìn àwọn bíi Adéyẹmí nìyẹn o. ẹ pé wọ́n sọ bẹ́ẹ̀ nsìn fámílì ẹ gan ń jìyà Nàìjíríà náà. ọ̀nà wo la fẹ́ gbà láti fòpin sí? ṣé ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ìtẹ́ ìbọn takẹ́ẹ̀tì ẹ̀ pariwo sábà nìkan la lẹ́nu ni. tàbá bọ́ tàǹsìn tí n bá bọ́ tàǹsìn tí n bá bẹ̀rẹ̀ sí gbàdó ẹ wèrè rárá wọn bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì lọ́ọ̀fù wọn mọ̀ ni mo ṣe nígbà mọ́ la Àbújá ń jẹ́ kìnìún àná ìtẹ́lómìn sọ lẹ́yìn wa a padà gbọ́ ìyá kú ní tí ó ṣe wá gbogbo ẹ̀ ìgbẹ̀yìn ń kọ́ torí pa sọ́pọ́tà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kì í ṣe capital letter lẹ́tí ń kọ́ bìtìrẹ́yà ọ̀dàlẹ̀ ni gbogbo ìgbà tá à ń wọnú igbó lọ tá à ń ṣe gbogbo ẹ̀ àdàlẹ̀ gbogbo ìgbà tá à ń lé Èkìtì l'Oǹdó lọ́gbá làwo àdàlẹ̀. So what are we now saying? 2 ways lèèyàn fi gba freedom. Two ways lèèyàn fi gba freedom. Let me tell you this. Ìgbà tí mo ń sagitation tí mo dé padà látàbújá tí n bá fẹ́ jáde ń lo face cap ń lo glasses ń lè wọ kádà. I was fighting for freedom and I was in bondage. Mo wá pàrọnú mi àtọ̀dọ̀fin pé ọ̀nà wo ni mo ti ẹ̀ ṣe kọ́kọ́ fẹ́ ṣe náà ẹni tí ó fight fún freedom gbọ́dọ̀ kọ́kọ́ ní freedom. Mo ní freedom báyìí náà tẹ́lẹ̀ mo lè sọ̀rọ̀ báyìí ni ọ̀rọ̀ tí màá máa sọ lọ́wọ́ tí màá sì máa gbà pé tí a sọ̀rọ̀ ìtàn kan bọ́ta kí wọ́n gbé ọ torí pé mo ti jàjà freedom síwájú freedom wá dé wá fún mi lóore ọ̀fẹ́ àti lè sọ̀rọ̀ sí wọn torí ìgbowó lọ́wọ́ wọn ṣé kí wọ́n á ní. ìwọ tó máa ń dariwo ọ̀dàlẹ̀ ní igbá kan ní àwo kan ní máa bọ̀ wá sí Muritala Muhammed airport tàbí ọmọ ọ̀bọ̀ Mọ̀pó gbàgede Mọ̀pó ńbàdàn ìtọ́ fẹ́ sọ náwó sókè kan sọ bọ́ọ̀bà farare lọ. bánsìn àwọn èèyàn nu àwọn alálùbáríkà èèyàn ìgbà tí ojú ń pọ́ngó àwòdì àwọn bíi bánsìn yìí bá wa ra olóye ní ọ̀pọ̀ nǹkan lè yé ẹwẹ́ ẹnjìníà bàbá ò ní gbà àwọn olóye náà tí nǹkan lè yé. I saw Nnamdi Kanu 101 in detention l'Abuja kí ni ń jẹ́ freedom wáyé tí gbogbo yín ọ̀kọ̀ọ̀kan lọ wá definition freedom náà kẹ́ ẹ tó máa sọ pálapàla ọ̀rọ̀. You can't be fighting for freedom in a country where there is no freedom of movement, freedom of speech. Anya gain lai. Ọjọ́ ń bọ̀ lolúwàwí. Tinubu ló dá gbogbo eléyìí lẹ̀. Torí pé ẹlẹ́fọ̀kànbalẹ̀ epo tó wọ́n á gbé wálẹ̀. Dọ́là tó lọ òkè ẹ̀fọ̀kànbalẹ̀ á gbé wálẹ̀. Wọn ò gbé nǹkan kan wálẹ̀. Ìní ń jẹ́ kí ìnira ó pọ̀. Àwa tó wá sọmọ encourage ẹ̀ńtẹ́ la support
tẹ́ láàlọ́ rèé jẹjẹ atẹ́já yẹn fẹ́ pa yín àwọn wá bọ́ tàbá àhàtàkì ẹ̀ kọ̀ wá yẹ kẹ́ ẹ ronú láti bẹ̀ ni èèyàn mélòó ló lè ṣe tí mò ń ṣe tó ní jẹyàn rẹ̀ ń sùn mo ti rìnrìn freedom lẹ̀ ni Adéyẹmọ Ayọ̀mídé mo ti rìn lẹ̀ ni ká ní mo sì wà lórí pé agitation ni mo sọ̀rọ̀ yìí èmi gá mọ̀ pé mi ò ní lọ ni mo ń sọ̀rọ̀ yìí ká nígbà tá à ń ṣagitation èmi gán mọ̀ pé mi ní farare lọ tó ráyà mi ó ti máa já pì 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 pì. Tinubu ìdí ìṣẹ́gbẹ́ ni mo fẹ́ máa fún ọ lépè ni o èpè wà lẹ́ẹ̀bìbà tí mo kó dání. kéèyàn máa lo epo 35,000 40,000 from Ìbàdàn tó Òṣogbo ibi tá à ń lo epo 6,000 lọ tẹ́lẹ̀. àwa ní nǹkan nira ìyẹn kan sì rà dé sórí social media ẹ̀rọ ń táìpù wèrè ayé rẹ̀ lọ ń táìpù yẹn. ayé ẹ lọ ń táìpù. I repeat ìwọ tó o bá lè ṣe tí mò ń ṣe pẹ̀lú àtìlẹ́yìn tí mo fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbà ààbò tá a gbé lóòótọ́ mo ti gbowó tí ń sì tún bọ́ta máa sọ̀rọ̀ yìí bọ́ta kárí ọ. ambassador Sidiku lára àwọn tá a jọ wà ní tá a jọ lọ tá a gbà gbowó ní irú gbogbo wọn yẹn ò ní máa bọ́ta máa sọ̀rọ̀ náà. But now, I'm voicing out. And I will continue to voice out until the right thing is done. Ìnira ipò. Ẹ dá epo padà. Àwa ò ní ẹ sọ epo sí 90 naira o. Torí a mọ̀ pé ò ṣeé ṣe. A ní ẹ fi 100 naira. Torí a mọ̀ pé kò ṣeé ṣe. Àmọ́ ẹ dá padà sí bí 200 250. Ẹ jẹ́ kí 500 naira ó máa répo rà. Bẹ́ẹ̀ bá mú 500 naira délé epo ẹ ti ẹ̀jẹ̀ ó fi ra bíi 2 litre. Nígbà bá wá ní 1,000 naira tí 1,000 ra 1.5 litre fuel burn for 650 660 670 Tinubu ọ̀dájú ni ọ́. Tó bá yẹ páwọn kan ní bẹnu cabinet náà ṣe dáadáa ẹ yọ wọ́n dànù náà. Ẹ ṣe kí ni? Ẹ yọ wọ́n dànù. Give us state police. Iléeṣẹ́ ọlọ́pàá nìkan ò lè dáṣẹ́ yìí ṣe mọ́. State police àwọn tẹ́ ẹ bá múnú gbèríko nínú agboolé nínú gbogbo ẹ̀ wọ́n ti mọ woro sí woro ibi tán lè gbà wọ́n mọ ibi tí àwọn ọ̀daràn tí wọ́n ń wà tí wọ́n sì lè máa fish wọn out. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ṣiṣẹ́ lórí ìjọba ẹlẹ́kùnjẹkùn tá a mọ̀ sí regional. Mo ti sọ́nú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ lọ́jọ́ Sunday tó lọ wípé ẹ jẹ́ kí owó ilẹ̀ Yorùbá kó dúró sílẹ̀ Yorùbá ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àmọ́ fi túnlẹ̀ Yorùbá ṣe ti Ìgbò ẹ fi túnlẹ̀ Ìgbò ṣe tàwùsá ẹ kó fún wa. Haúsá kílẹ̀mù pé àwọn èémú tí
àwa Yorùbá àti Ìgbò àwa máa ṣe fàájì ibẹ̀ sì lówó tí ń rodó pọ̀ jù ẹ wá ń kówó wa tí ń tún lẹ̀ Haúsá ṣe irọ́ ẹ̀fọn regional. I know what I'm doing. ọmọ ọba ìjagun bí ẹrú. ẹ ṣe kíni ẹ fún wa ní regional government ẹ jẹ́ ká ní state police ẹ ṣí bọ́dà fún wa kí ni mú iná ṣebí Nàìjíríà ló fún Benin Republic iná Benin Republic ò kí ń lọ kí ni ń pa náà Nàìjíríà kí ni ìlú náà pa ẹ̀jẹ̀ àmọ́ àlódò tó tó ni sáà ní àwọn odò tí ń gbómi wọlé dáadáa ni ẹ dá wa lóhùn ẹ jẹ́ kí àṣẹ ó padà sí ẹnu àwọn ọba aládé ẹ jẹ́ kí ọba ó máa pàṣẹ gbogbo agbègbè wọn onírìṣà as the co-chairman traditional council of obas ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí ìgbésẹ̀ ó wà lé lórí ẹ dá àṣẹ padà sẹ́nu àwọn ọba. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bí ìjọba mélòó kan sẹ́yìn wọ́n ní kí gbogbo àwọn lọ́balọ́ba àti ìjòyè kàn bẹ̀rẹ̀ sí ní lọ rèé ṣètò láti dáàbò bo agbègbè wọn. wọ́n ń padà bọ̀ sórí nǹkan tá a sọ fún wọn náà nù. láàbá máa ké tantan ká máa pariwo bọ́n wọn ó ṣe mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ ọ̀tẹ́ wa lọ́rùn. wèrè ọmọ pé wèrè lóhun o àmọ́ tẹ́ ẹ bá sọ fún wèrè pé wèrè ni ọ́ yọ bẹ̀rẹ̀ sí ní bọ́ ọjà ṣé kì wá ṣe wèrè. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjọba mọ̀ páwọn ń fara ni wá. ìjọba wọ́n mọ̀ pé àwọn ń ṣe kíni wọ́n mọ̀ pé àwọn ń fara ni wá a máa sọ fún wọn àtẹ́gbàjáde lé wọn lórí iná wọn wá ń dùn wọn wá ń wọṣọ ọ̀yà wọn ń wọ agbádẹ́ ẹ̀sìn. tẹ́ bá ní mo jáde mo antagonize government ṣèbí government àjọ ṣe wàhálà rẹ̀ ni. àbí gbogbo tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń pè mí lọ́dàlẹ̀ fún ṣèbí lórí ọ̀rọ̀ Tinubu yìí náà ni. yes I'm now out wípé àníjọba yìí ẹ̀ ṣe dáadáa tí ẹ bá ní fún yín ní máàkì so far 5% ni kí sì ní 5% ọ̀hún lọ̀rọ̀ Super Eagle. That is the only place we derive joy. kọ́lọ̀ jẹ́ wo gbà kọ́ọ̀bù níjọ́ Sunday. kí wá ni. I've prepared ground for myself. Mo ti prepare fúnra mi. There are so many ways tẹ́ ẹ lè pariwo láti jẹ́ kí ìjọba gbọ́n tá ń sọ yàtọ̀ sí pé ká lo ọ̀nà kan. ọ̀dàlẹ̀ ó ṣe gbá kan yes accepted. mo dẹ̀ ní ẹ má bínú. now ilẹ̀ tẹ́ wá ní mo dà yẹn orí ilẹ̀ yẹn náà ni mo ti wá àwọn tẹ́ ẹ ní mo torí wọn dalẹ̀ yẹn náà ni mo tún wá ń bá jà báyìí. torí ti gbogbo wa yìí náà sì ni kí wọ́n á tún ní. what is it? what else do you want? ó yẹ ká dẹ̀ bẹ orí wa. Aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu gbogbo wa là ń ké tẹ́tẹ́ pé ara ń ni wá tẹ́ ẹ̀ bá wá fẹ́ sún wa kan ògiri ẹ tètè ṣe ìgbìyànjú lórí bẹ́ẹ̀ ṣe bu omi
òróró òtura síbi tí bàtà ti gbé ń ta wá lẹ́sẹ̀. The fearless governor of all governors is gone. That is Rotimi Akeredolu. Ẹni tó tún jẹ́ fearless governor ní ìsẹ́ni governor Ṣèyí Mákindé, igi kan ò dẹ̀ lè dágbó ṣe. Tàbá ríru Rotimi Akeredolu méjì mẹ́ta. I was listening to one of his messages today pé ẹ̀kọ́ta àwọn ọlọ́pàá ń bẹ l'Àbújá bó lọ́n ṣe fẹ́ fojú ríran rí gbogbo òṣòro tá a ní àfikẹ́ fún wa ní state police, and that was why he and Governor Ṣèyí Mákindé designed Àmọ̀tẹ́kùn. They proposed Àmọ̀tẹ́kùn. Ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀pọ̀ Yorùbá fẹ́ protect ara wọn, àmọ́ tẹ́ ẹ bá ṣèèṣì rí àdá lọ́wọ́ wọn ẹ pè wọ́n lóko tí èé ṣe tiwọn. Ẹ jẹ́ ká máa gé Àmọ̀tẹ́kùn, ká rẹ́gísítà kó jẹ́ security outlet. Ìní Rotimi Akeredolu sọ́ngbà náà lọ. Adẹ̀dúpẹ́ Àmọ̀tẹ́kùn wáyé. Ẹ wo iṣẹ́ ribiribi tán ṣe pẹ̀lú ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì láti mú àwọn tán ṣe kíni. Láti mú àwọn tán pa ọba. Adúpẹ́ Ayọ̀mídé. Why don't you just leave this guy? Adéyẹmí ńlẹ̀ jọ wá Nàìjíríà káwá wẹ ní DSS yóò gbé àti tí ò ní wọ́n DSS náà ń wo program wọ́n sábẹ́ ní wọ́n lè mú fílẹ̀ náà leave him. Ó rí kùn rẹ̀ bí agbẹ̀dú omi ni ṣé èèyàn ṣe kùn bí agbẹ̀dú omi báwọn rò pé yóò lọ́pọlọ. Maybe I should show you his video, his photo. Màá pẹ́ ti fọ́tò rẹ̀ ń sìn ẹ lè rí bí agbẹ̀dú omi. Even ọmọ àwọn amú ẹ̀bà àbí bí amú ẹ̀bà ikùn ẹ̀gbẹ́ kan báyìí ṣe lọ dárọ̀ ibi òrírò ọkùnrin òfò wá rí ibi ikùn báyìí ṣe lọ dárọ̀. Ìyẹn Adéyẹmí yẹn ni o. I will tell you about him but not today. Yes. Peter Obi ló ń dùn. Ó bá mi sọ̀rọ̀ Peter Obi. Then òun ló ń dùn. Mo dẹ̀ ṣàlàyé fún cause ọ̀pọ̀ yín ò mọ reason tó sáfi ń kanra tí ń kọ́mẹ́ǹtì ẹ mọ reason tó bá sọ pé òun ọ̀ sọ pé ká dìbò fún Peter Obi kó wá fi gbogbo tó ní láyé kó wá fi búra sí i kó ní kó má jèrè gbogbo ọmọ tó ní. So kí wá ni mo dẹ̀ fi ẹ́lẹ̀ ń bá ẹ fà ṣe bá àtà sọ̀pọ́tì Tinubu náà láti ń gbèsè pé àbí so Ayọ̀mídé, that's just it. Mi ń bá fà náà ó dùn mí pé fóònù mi tìyín ti sọnù. I will have played his voice note tó fi send sí mi gbà yẹn. Ìgbà tó dẹ̀ after then ó bẹ̀rẹ̀ sí ní ṣe pé òun sọ so many things. Mi ò dẹ̀ tún bá ẹ fà á náà kí wàá mẹ́ Adéyẹmí. So let's just leave him. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni Bọ́lá Ahmed Tinubu ara ni wá o. Ara ń ṣe kíni ẹ̀yin náà lẹ́fà tírú ọ̀pọ̀ lọ́dí ọ̀lẹ́yìn Adéyẹmí tí fi ń ságìrì síyàn la. Ọ̀pọ̀ èèyàn ò mọ̀ mí. I've paid my dues when I was in Yoruba Nation. Nígbà tí mo agitate fún Yorùbá Nation, bàbá mi olóyè Sunday Igboho gan wọ́n lè testify sí.
I've paid my bills. Àwọn alábàárìkà èèyàn mo rí kọ́ lóríṣiríṣi pé kí n má da ẹni yẹn lóhùn wàláì mo ń tẹ kọ́ ẹni ìfẹ́ máa dárúkọ báwọn èèyàn ṣe ń pè mí but I just need to respond to him torí ọ̀pọ̀ àwọn èèyàn bí ṣe ń comment wọn àmọ́ tó ń dùn we are all in this together olóhùn sí Nàìjíríà ń gbà yẹn olóhùn nílé epo méjì ìsékòó you said Tinubu this Tinubu that so therefore kí n jẹ́ support Peter Obi and I said no then kí wá ní ìyẹn Adéyẹmí yẹn Ayọ̀mídé you're the one I'm explaining that to. èèyàn kan ní àṣùkọ́ Mr. Maradona mímí èyí gé èèyàn tó o bá ti gé mi ní gé ọ ní àwọn ọmọ bọ́ọ̀lù gbá ìfúnlẹ̀ àbùdó mọ́ gé ọ Tinubu ìjọba rí ọ̀dà have less than 2 minutes so gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí ojú tẹ́ ẹ fi wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi gbọ́ mi ò ní di ẹ̀yin tẹ́ ẹ ní èpè lẹ́ẹ̀mọ́ fún wa ẹ ṣe tá a bá sì ṣe èpè képe ò bá wa àmọ́ tá a bá sì ṣe èpè képe tẹ́ ẹ ṣẹ́ kó dàdúrà kó wá di èpè fún àrọ́mọdọ́mọ yín. ẹ gbọ́ mi ẹni tó ń fún wa lépè tá a bá hùwà èpè képè ó bá mi àmọ́ tí n bá hùwà èpè képè di àdúrà kó wá di èpè àti ègún sórí àrọ́mọdọ́mọ yín. Akitola Kolawole, thanks so much. I really appreciate people like this. Kó di èpè kó dègún tí ń bá wo ìwà tí ọ̀dà mo tó sọ. Tí ń bá dalé olóyè Sunday Igboho tí ń bá dalé olóyè Sunday Igboho kí gbogbo ègún inú Kùránì àti Bíbélì kó wà lórí mi. Àmọ́ tí ń bá dalẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ gbogbo ègún tí ń bẹ nínú Kùránì tí ń bẹ nínú Bíbélì tí ń bẹ nínú odù Ifá kó má bẹ lórí gbogbo ẹni ń pè mí lọ́dàlẹ̀ tí ń fún mi lépè pátápátá kó má bẹ lórí wọn tìran àrọ́mọdọ́mọ wọn máa mú ń bẹ̀ kó máa jẹ́ ń bẹ̀ nínú èpè nínú ègún ẹ̀. Ataya Malkiyama títí tọjọ́ ìgbéǹde ó fi dé. Mo fẹ́ kí ẹ bá ń táìpù àmì kámi ọ̀pọ̀. Rere ni wọ́n ṣe mo ní ṣe ká bíre bá di bí ìpàdé dọ̀run o. Èbé mi ti dá yín lóhùn sìn I've responded to you. Ọ̀ya látòrí Adéyẹmí àtàwọn ìran rẹ̀ yòókù. Tó wáyé pé lóòótọ́ sẹ́ ni mo dalẹ̀ olóyè Sunday Igboho kí gbogbo ègún inú Kùránì inú Bíbélì inú odù Ifá kó jẹ́ tèmi. Àmọ́ tí ń dalẹ̀ kí gbogbo ègún tí ń bẹ nínú Bíbélì tí ń bẹ nínú Kùránì tí ń bẹ lódù Ifá tí ń bẹ nínú gbogbo nǹkan pátápátá kó máa jẹ́ títí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mo dalẹ̀ pátápátá. Látòrí ìran yẹn kẹ́ni lórí ìran tẹ́ ẹ̀ bá ti ní jẹ́ èèyàn mọ́ láyé tọ́lọ́hún fi wá máa dá yín lẹ́ranko. Ataya Malkiyama Hamin Summa Hamin tó abalẹ̀ èṣù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. I'm just starting. Mi ní dákẹ́ until tẹ́ bá tó ṣe the right thing. Mi ní dákẹ́. I won't keep quiet. Mọ̀ pé ẹ máa ń wo ètò wa. Ẹ̀yin náà dẹ̀ rí báwọn èèyàn ṣe ń àtàkì wa. Torí nǹkan méjì kọ́.
torí wípé a ti fẹnu yẹran ọbẹ̀ pẹ́ ṣe dáadáa bàbá dáadáa yín ọ̀dà nǹkan kan báyìí ẹ̀ ṣe nǹkan kan ẹ dá epo padà sí 200 naira or 250 ẹ ṣí bọ́dà fún wa ẹ jẹ́ kí ètò ààbò gbópọn ẹ jẹ́ kí gbogbo òpópónà wa kó gba ìyípadà tẹ́ bá ti ṣí bọ́dà oúnjẹ ó wálẹ̀ tẹ́ ṣí bọ́dà tẹ́ ẹ jẹ́ pé wálẹ̀ ìṣòro méjì tá a nínú gbogbo yòókù secondary ni our primary problems are bẹntiró border and electricity with security. ẹ bá ti sáré mójútó àwọn nǹkan yìí ọmọ Yorùbá fẹ́ràn yín gbogbo ìlú ó kọrin reke yín. subhana rabbika rabbil izzati amman yasifuna wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. You can rewatch this on YouTube. Thank you. God bless.